Koiki Media have been up with us here last time. Thanks to everyone for staying tuned. Thanks to Yoruba Land. Thanks to the people that are fighting day and night for the cause for the way of Yoruba Nation. For all our viewers, all our listeners across the globe, wherever you are watching. àwọn ará dókítà bàbá mi wá láti wá dúpẹ́ lọ́wọ́ yìí ojú mọ́ta wà ó àwọn gbọ́dọ̀ rẹ ní tẹ̀lé láti wá dúpẹ́ lọ́wọ́. dókítà ẹ ṣe o bàbá ń kọ́ prof. àlàáfíà ni wọ́n wà lọ́rùn bàbá ní kékeré o wọ́n ní kí n ṣe yín ní pẹ̀lẹ́ inú wọn ọba màdàmú bọ̀ gidigidi gan ipe ìkan lára gbòógì ọmọ Oòduà ní inú wọn dùn pé ẹ fi ọmọ yín sí ẹnu ìjẹ wọn ní inú àwọn dùn pé ẹ rí i pé ìjà ló ń gbé ẹ sì jẹ́ kí ó sọ̀rọ̀ sí òbí ìlú wípé ẹ tiẹ̀ wá mú ọwọ́ kìí ṣe kìíní kìí ṣe kìíní ẹ sọ wípé mo wà lára àwọn tó sọ pé ọmọ yìí ò gbọdọ̀ kú ṣáájú kí ló ṣe bàbá ní kí n ṣe é nípa ẹ̀ wọ́n ní kí n kí wọ́n lè wá tó sọ pé kí ni ìwà tó ní ṣeéṣe tẹ́ ẹ̀ bá ní àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ àwárí ẹni tó sọ pé àlọ́run iṣẹ́ wọ́n lè tún wá ní kí n tún fi àsìkò yìí kí àbúrò wa ọmọ wa pé ó kú oríire kí wá sí orin kan gbogbo aláwá kú oríire o torí tí gbogbo Yorùbá bá tẹ́nìkan bá wà ní ìgbèkùn gbogbo aláwà ní ìgbèkùn àtàbà ń tanra wa jẹ lókun ẹ ṣe gan bàbá ní kí n kí yín gan o ní dúpẹ́ ẹ ṣe káábíyèsí ọba màdà káábíyèsí. ẹkú ìrìn ẹkú ìrìn olú ẹkú ilé ẹkú ìrìn ẹkú ìrìn ìbò làrílé ní làyọ yìí wífẹ́ kẹfọ́ ìdùnnú ẹdó ìbíkẹ́ ẹjọ́ ẹ ṣeun gbogbo ènìyàn ni ọpẹ́ ni orí ìkàlà àkọ́kọ́ kún tán ọpẹ́ ni kò ì tó ojoojúmọ́ la ó máa dúpẹ́ ọpẹ́ wa kò ì tó ojoojúmọ́ la ó máa yọ̀. àjọlẹ̀ jẹ́ fún ní ayọ̀kẹ́ ló sì jẹ́ ó ní ọmú lọ jẹ́ ọkùnrin yọ yanjú inú ẹ̀ gbọ́dọ̀ máa dùn ìná lè tọ́ka fífọ́ yìí àbúrò náà ẹ̀gbọ́n náà ọmọ náà bàbá náà tó àti mú Sunday Igboho nísìnyí gbàkẹ́lì ìyàwó ẹ̀ lè gba airport òtò. òótọ́ náà àwọn Yorùbá kan náà ló tọ́ fọ́ sọ pọ̀ pẹ̀lẹ́ tó ń jẹ́ ń bẹ̀ tó fi jọ ní kan jọrọ pàdé o ṣùgbọ́n tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé ó lè pẹ́ kọ́ mọ́ arákùnrin yóò rìn Yorùbá ní sẹ́mà stand 100%. ó lè pẹ́ ó lè kẹ̀ lọ tí kò sí rárá àlùbáríkà àwọn tó lọ ń kulẹ̀ lọ àlùbáríkà àwọn bàbá wa tá a ní ìyá olè wọn jẹ́ wá lọ bẹ́ẹ̀ Yorùbá lọ́pọ̀ ju Nàìjíríà orúkọ tó fi sọ Nàìjíríà sorúkọ Yorùbá wọn ní rí Nàìjíríà àwọn bàbá wa rí ẹni bàbá yìí ṣe ń dá àṣà Yorùbá ẹwọ Yorùbá ṣe ń lọ lẹ́nu wọn so ẹjọ́ ẹ má jẹ́ ká ṣe nǹkan tí wọ́n á mọ̀ sọ pé kábíyèsí àdè sọ pé ẹ mọ̀ bá Sunday Igboho láyé o ẹ náà mọ̀ ẹ̀ fún ṣe gbogbo ẹjọ́ mọ̀rọ̀ yìí ni ẹjọ́ Fúlàní onídìíkẹ́ lé wọn àwọn fúnra wọn mọ̀ pé Ìgbòho ti dé padà sínú òdu mẹ̀kọ́ wá sí bàbá wọn àwọn tó jẹ́ burúkú nu wọn ó fìlú lẹ̀ kílẹ̀ ọ̀la tó wọn tó bá dẹ̀ tó bẹ́ẹ̀ tó mọ̀ jẹ́ káwọn bàbá wo lo oko kan kábíyèsí wá pè mí pé nígbà tó lọ táwọn gbogbo àwọn tó ń lo oko Fúlàní yìnbọn sí wọn ẹ̀yìn òní tí ó ṣẹlẹ̀ ẹjọ́ ń fọlọ́ bẹ̀yẹ ẹ mọ̀ jẹ́ ká dáràn sí kábíyèsí lọ́rùn ojú òní tiwa ẹni gbogbo wa gùn àjọ délẹ̀ ìlérí ni ohun táwa ń jà fún ní Yorùbá ẹnì kankan ọ̀dẹ̀ lè stọ́ọ̀pù wa lórí ẹ̀ ọmọ fẹ́ ká mọ̀ nìyẹn orúkọ mi ní Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho so ẹjọ́ mo rọ̀ wá ẹ mọ̀ fà wàhálà ẹ mọ̀ já ẹ mọ̀ ṣe nǹkan tí ò dáa ẹjọ́ mo fọlọ́ bẹ̀ ẹ ti ká ra bá ṣe wá lálàáfíà yẹn ẹ ti ká lọ lé lálàáfíà ojú òní tiwa kábíyèsí. ìran òkè ní pàṣẹ ilẹ̀ ìran ọ̀run báyìí ní pàṣẹ ilé ayé
ògo Ọlọ́run ẹ̀yọ́nú ọ̀run ọba ọ̀run ẹ̀bù ẹ̀jẹ̀ gbọ́dọ̀ láti ọ̀dà tẹ̀lẹsẹ̀ ẹ̀yọ́nú ọba ọ̀run ẹ̀ máa jẹ́ fún lẹ́ẹ̀mẹ́rin o lágbára Elédùmarè ipò ní mú ìbànújẹ́ lórí ọ̀run ipò ní mú ìbànújẹ́ lórí ajá lérí gbogbo àwa Afẹ́nifẹ́re ẹ̀ka mú ìbànújẹ́ bá àlẹ́ ó sì ti rí bá láṣẹ òdáyé láṣẹ òlọ́run láṣẹ Elédùmarè ilẹ̀ ti gbé yàrá. ẹ jẹ́ ká máa lọ ilé láyọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run bẹ pẹ̀lú wa ohun tá à ń fẹ́ ní Yorùbá nìsan. No going back. ayé àwọn ọ̀tá wa adẹ́mọ́ta ó sọmọ lóòfù bẹ́ẹ̀ ni. Doorstep, 26th of July 2024, Dr. Sunday Adeyemo. So that's all about that. We're joining our program to support our platform for Media. We're just coming up to 6:18 p.m. today, Thursday, 25th of July 2024. Dr. Sunday Adeyemo will pay 40 days to the leader for See the crowd. The crowd is too much. The crowd is too much.